ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. ọ̀làjúdé 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 làwọn àgbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kan ò ní ìfàlọ́mọ ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́. síwájú ohun gbogbo a fẹ́ kí màmá wa tán jẹ́ aláṣẹ àti olùdarí fún akọni ìran ọmọ aládé kí wọ́n wá fún wa ní àlàyé kúkúrú lórí kí ni akọni ìran ọmọ aládé, kí ni èròǹgbà ó gangan ní akọni ìran ọmọ aládé yìí, kí ló dúró lé lórí àti àǹfààní wo gangan ni ó wà lábẹ́ ohun tí à ń pè ní akọni ìran ọmọ aládé tí a fẹ́ ṣe ìdíje fún lónìí. A máa pe màmá wa olóyè àgbà arábìnrin Títílayọ̀ Ọ̀dẹ́lẹ́yẹ Sàláù láti wá. Ìgbìmọ̀ ìdíje akọni ìran ọmọ aládé lọ́kùnrin lóbìnrin. Mo wá kí ẹ̀yin bàbá wa olùkọ́ àtẹ̀yin ìyá wa tẹ́ jẹ́ olùkọ́ tẹ́ tẹ̀lé àwọn ọmọ ìwá sí ibi ìdíje láti kópa lórí èdè abínibí wa. Mo wá fi kíkí mi darí sọ́dọ̀ gbogbo ẹ̀yin èwe tẹ́ wá kópa lẹ́nu. Olódùmarè á wò yín, Ọlọ́run á dá yín sí, ẹ ṣoríire, ẹ kàwé yín lákàyọrí, a ò ní wá yín tì. Kò sí nǹkan tó jẹ́ ká ní kí ìbéèrè wáyé, a ti ń ṣe oríṣiríṣi nǹkan lórí èdè àti àṣà. Àmọ́ a wá wo ṣàkùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lóde òní wọn ò lè ṣèdè abínibí wa, wọn ò lè wọṣọ wa. A wá darí ẹ̀ sí gbogbo ilé ẹ̀kọ́ torí wọn ò fẹ́ kọ́mọ ní ẹ̀kọ́ abínibí wa mọ́ nílé ẹ̀kọ́ bíi tàtijọ́. Látijọ́ ọjọ́ Yorùbá wà nílé ẹ̀kọ́, àmọ́ lóde òní wọn ò fẹ́ ṣe bẹ́ẹ̀, kò sí bẹ́ẹ̀ mọ́. Ìdí rèé tá a ṣe ránṣẹ́ sí ẹ̀yin akẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá bílẹ̀ ní àánú lẹ rí gbà torí kì í ṣe ẹ̀yin nìkan lẹ wà nílé ẹ̀kọ́ yín kan tó mú yín pé kẹ́ ẹ wá kópa bí a ṣe lè sọ èdè abínibí wa. Torí ohun tá a ṣe ní kẹ́ wá kópa ni pé a ní ètò kan, orúkọ ètò yìí a máa jẹ́ ìdíje akọni ìran ọmọ aládé. Ìdíje akọni ìran ọmọ aládé. Ètò yìí máa wáyé nínú oṣù kẹjọ sí oṣù kẹsàn-án. Kí ni ètò yìí dá lé lórí? A fẹ́ kí àwọn tó bá ti jẹ́ látọmọ ọdún 18 lọ́dórí ọmọ 30 ọdún wọ́n ní oore ọ̀fẹ́ láti wá kópa lórí ìdíje yìí. Fún ìdíje ọlọ́gbọ̀n ọjọ́ ni wọ́n fi máa wà nínú ilé. Wọn ò dẹ̀ ní sọ èdè Gẹ̀ẹ́sì kankan bó ti wù ó mọ́. Èdè abínibí wa ni wọ́n máa sọ. Aṣọ wa ni wọ́n máa wọ̀. Wọn ò ní wọ àwọn aṣọ aláṣọ tí à ń ṣe àyálò ẹ̀, aṣọ tiwa fúnra ara wa. Kí ni ọkùnrin máa ń wọ̀ ní ilẹ̀ Yorùbá? Bùbá àti ṣòkòtò bí àwọn bàbá wa ṣe múra yìí. Àwọn ìyá wa náà dẹ̀ máa ń wọ àwọn ìyárú ìtawọ̀ ìró, bùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí rèé tó fi jẹ́ wípé a fẹ́ káwọn ọ̀dọ́ kán mọ̀ nípa ìdíje àṣà, ìdíje akọni ìran ọmọ aládé, kán lè kópa, kán lè mọ̀ pé èdè abínibí wa pàtàkì ló jẹ́. Kò sí ohun tá a lè fi wé èdè Yorùbá láyé, kò sí ìlú tẹ́ ẹ dé lágbàáyé tẹ́ ẹ bá ọmọ kóòtù òdire níbẹ̀. Ìdí rèé tí a ṣe pé ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí ẹ bá dáhùn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú yín, tẹ́ ẹ perégedé, tẹ́ ẹ fi gbọ̀rọ̀jọkà, ó ṣeé ṣe ká fún yín lóore ọ̀fẹ́ àti jẹ́kẹ́ni nínú yín pàápàá wá kópa nínú ìdíje yẹn lọ́fẹ̀ẹ́ torí wọ́n máa fi owó wọlé wá ṣe ìdíje yẹn ni tó dẹ̀ ní ẹ̀bùn oríṣiríṣi tí àwọn tó bá gbé gbá ipò kìíní, ipò kejì, ipò kẹta tí wọ́n máa gbà. Àwọn tí wọ́n bá gbé ipò kìíní, ipò kejì, ipò kẹta náà wọn ò ní lọlé lọ́wọ́ òfo o. Àmọ́ ìdíje yẹn ń bọ̀ ní oṣù kẹjọ sí oṣù kẹsàn-án. Àmọ́ a ti ń ta fọ́ọ̀mù 20,000 ni. A kàn fẹ́ káwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ yín, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yín tí wọ́n bá bá yín ṣe alábàápàdé, orí á ṣe ẹlòmíì láti mọ̀ pé ó yẹ kí n máa ṣèdè wa. Gbogbo ẹ̀rùn náà kọ́ la máa fi sọ èdè Gẹ̀ẹ́sì ní gbogbo ìgbà. Pàtàkì lédè tèmi o, èdè Yorùbá pàtàkì lédè tèmi, Yorùbá ni mí. Ẹ káàbọ̀ sórí ètò.
ẹ kú iṣẹ́ o ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ jẹ́ kí n fún yín láyè kẹ́ bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu. ẹ ṣe àdúpẹ́. ìbéèrè tó bá wù yìí láti ìbéèrè kìíní títí dé ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí mo sọ síwájú lẹ́ẹ̀kan mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àǹtí mi bí a bá ti ń béèrè ẹ sọ orúkọ ilé ẹ̀kọ́ yín orúkọ yín ẹ dárúkọ yín. orúkọ mi ni bẹ́ẹ̀ ti ń lọ pé láti ilé ẹ̀kọ́ oníṣègùn principal institute nínú ìgbéyàwó. sẹ́nà ọ̀pẹ́yẹmí láti ilé ẹ̀kọ́ gíga tí a ń pè ní comprehensive high school ní ẹlẹ́rìí àgbègbè ìbéèrè karùn-ún ẹ ṣe sọ ọ̀nà mẹ́ta tí a fi ń lo ewé tí a ń pè ní ewé tábà tàbí kátàbá. ìṣẹ́jú méjì ni o ìṣẹ́jú kan ti lọ báyìí o. Àǹtí Ṣàngó a nílò láti dáàbò bo àyíká wa tó àwọn báńdíìtì bá ń bọ̀ kàn má bàa dọ́dọ̀ wa báwo wá ni. Orí tó bá wà ní agbègbè wa, bóyá nǹkan bíi àwọn onídàgbà, àwọn olóró, ó lè má tún lọ tọ́wọ́. àwọn kan lóró yẹn bíi gamani 20 àbí ejò ìkíní. Aago ti lọ ó gbìyànjú wọn á fún ẹ ní nígbà tí ó ti wà lára kí lórúkọ ẹ ẹ fọhùn sókè ẹ sá ń gbóhùn tèmi ẹ fọhùn sókè ká à ń lo ewé tábà láti fi ṣe ohun àfàsímú tó ń fi símú à ń lo ewé tábà láti fún ohun mímu àwọn tó ń mu nǹkan tó ń mú èéfín wá wọn máa fi sínú ohun tá à ń pè ní ìkòkò á fi sí ibẹ̀ wọ́n á fà á fi náà sí wọ́n á mú á fi dárayá ọ̀nà míì tán tún gbà lo ewé tábà àwọn obìnrin máa ń lò nígbà tí wọ́n bá lò wọ́n á sọ ọ́ di wọ́n á wá pé ewé tábà tàbí kátàbá yẹn wọ́n á pè ní aṣá yóò wá di ohun tó máa fi sẹ́nu báyìí nígbà tó bá fi sẹ́nu á wà lórí àwọn wọn ó lè wà mẹ́ta tárọ̀ dalẹ̀ yóò máa yòrò sí wọn ní ẹnu díẹ̀díẹ̀ ẹ̀sìn Olúkúnlé Ọpẹ́yẹmí béèrè kelo ìbéèrè kínní ó sì rọ o ìbéèrè tó rọ ni ó rọ dáadáa ìbéèrè kínní kí ni ìtumọ̀ ohun tí à ń pè ní yungbayungba ẹ jẹ́ kóhun yín lọ sókè dá ẹni tó wọ́n bá ti lọ sókè yóò gbọ́dọ̀ ẹ̀ka lè fọ́hùn sókè o yungbayungba. Gbangba túmọ̀ sí ìgbádùn. Gbangba túmọ̀ sí ìgbádùn ẹni tó ń ṣàìsàn tára ẹ wá yá àbí èrò ìlú ìgbádùn wo. Ìgbádùn ilé ìdárayá ìgbádùn kí o máa gbádùn. kéèyàn máa gbádùn nǹkan mo gbádùn àmàlà àbí ọbẹ̀ ẹ̀gúsí ìlú gbádùn wo agbóhùn fẹ́ lò. nǹkan tó bá dùn bóyá bíi kóòkì àbí fáńtà ó dà ó gbìyànjú Yorùbá bọ̀ wọ́n ní ẹni sọ àjọ̀nàkú ní àdá ó ṣe díẹ̀ lájú ọbẹ̀ ó ti gbìyànjú ó jẹ́ pé ní yungbayungba náà ni pé ìgbádùn ṣùgbọ́n àlàyé ìgbádùn yẹn ni ò fi sí bóyá èèyàn ṣe ń ṣe abá fún àpẹẹrẹ abẹ́jọdún kérésì àbí èèyàn ṣe ọjọ́ ìbí àti ayẹyẹ ọjọ́ ìbí àbí ìkómọjáde tá a wá ń jó táwọn inú wa nínú táwọn ṣe àjọyọ̀ á ní yungbayungba ẹ ṣe àǹtí Ṣàngó táwà ìbéèrè kelo ìbéèrè kẹwàá báwo ló jẹ́ pé ní ìtòrọ̀ ìwọ̀n náà tún yóò ga o omidan Ṣàngó táwà ọ̀rọ̀ ìbéèrè kelo lẹ́sọ pé ẹ mú ìbéèrè kẹwàá ó rọ̀ dáadáa ó rọ̀ sí ẹ̀kọ́ àwọn ènìyàn wo ni à ń pè ní akíkanjú.
tó ní ipá tó lágbára láti lè ṣe nǹkan ẹgbà. Bí àwọn ológun ó gbà. Akíkanjú tí Yorùbá sọ pé akíkanjú ènìyàn, akíkanjú lẹni tí nǹkan kì í sú, pé ó lákíkanjú ó máa ṣe nǹkan bó tí nǹkan lè kíní kan ṣe lè nira tàbí kó fẹ́ máa ṣe é ṣe tó ó máa rí kóun ṣàṣeyọrí á dúró tó àwọn èèyàn bẹ́ẹ̀ ni Yorùbá ń pè ní akíkanjú tó àwọn èèyàn bẹ́ẹ̀ ni Yorùbá ń pè ní akíkanjú. Omidan Adéyẹmí tí dàntí owó kan fẹ́ fi àǹtí sínú ìdè ló sì làǹtí Omidan Adéyẹmí Tinúkẹ́ ẹ ṣé ìbéèrè kélòó. Ó lágbára báyìí o gbogbo ilé ìsáfún béèrè tó lè ṣe ti jíwèé ìwò ìbáyà ń dúró kò sẹ́nì kan bẹ́ẹ̀ gbà tó ń kọ kínní ìsìlẹ̀ báwo ló ti wá jẹ́ tó jẹ́ béèrè tó rọ̀ ní gbogbo yín mú báyìí ó dà kí ni à ń pè ní ẹ̀bìtì ó rọ̀ dáadáa ó rọ̀ tó ń da nǹkan sí bíi bóyá oúnjẹ àjẹkù àbí. Bí àbí táwọn èèyàn tó máa ń dà nǹkan sí bóyá bí ilẹ̀ àbí nǹkan ọ̀dà ó gbà ṣùgbọ́n ẹgbẹ́ àǹtí Omidan ilé-ẹjọ́ wá láti iléèwé kan náà dára ọ̀dà lórí ẹnìkan náà ti gbà bónọ́ọ̀sì bóyá wọn náà lè gbà kí ni Yorùbá ń pè ní ẹ̀bìtì. agbóti fẹ́ lo ẹ̀bìtì ọ̀dà ẹ̀yin ara ilé tẹ̀ ń wò wá níbi gbogbo tẹ́ sí ń wò wá bóyá lórílẹ̀‐èdè Nàìjíríà àbí lókè òkun níbi gbogbo tẹ́ ń wò wá ní àgbáyé afẹ́kẹ́ máa bá wa ká lọ láti wo ohun tí à ń ṣe àti ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Ìdùnnú-Òbí tí wọ́n gbé akọni ìdíje ọmọ aládé kalẹ̀ fún gbogbo ènìyàn lọ́kùnrin àti obìnrin láti kẹ́kọ̀ọ́ àti láti ní ipa pàtàkì ńbẹ̀. Ìbéèrè tí Omidan wa tún tí àbẹ̀rẹ̀ lọ́wọ́ Omidan wa náà ní kí ni ohun tí à ń pè ní ẹ̀bìtì. Ẹ̀bìtì jẹ́ ohun tí a fi ń pa ẹran nínú igbó. A máa ń ẹ̀bìtì ó jẹ́ ohun tí a fi ń pa ẹran nínú igbó. Ẹ ṣé mo padà bọ̀ sí ọ̀dọ̀ Omidan Omidan Bello Zainab ẹ sọ̀rọ̀ sókè omi ò gbọ́ yín ẹ bá mi gbóhùn sókè ó yá orúkọ yín Omidan Bello Zainab Bello Zainab ìbéèrè kélòó lẹ mú ẹlẹ́ẹ̀kejì ó dà gbogbo ilẹ̀ ìsáfún ó máa fẹ́ tó rí ọ̀fẹ́ tó eléyìí tó rọ̀ mẹ́fẹ́ tó tán eléyìí tó rọ̀ ní gbogbo ilẹ̀ náà sílẹ̀ mú lẹ̀ ń pè ìbéèrè kejì ó dà kí ni à ń pè ní ẹwìrì kí ni Yorùbá ń pè ní ẹwìrì àti tójú wá láti iléèwé kan náà Ṣọ̀gbọ́táwà Omidan Ṣọ̀gbọ́táwà kí ni ẹwìrì fọwọ́ sókè mi ò gbọ́. Ẹwìrì ni nǹkan tí àwọn alágbẹ̀dẹ máa ń lò tó máa fi ń jẹun kí ni wọ́n fi ń ṣe mo ń gbọ́ sọ̀rọ̀ sókè. Ẹwìrì ni nǹkan tí àwọn alágbẹ̀dẹ máa ń lò àwọn aráàlú mo gbàgbọ́ pé ẹ̀ ń bá wa ká lọ ó gbìyànjú àjọbẹ̀ la ṣe díẹ̀ lórí akẹ́kọ̀ọ́ kákọ̀ ní àjọ àbíamọ́. Ẹwìrì ni ohun tí àwọn alágbẹ̀dẹ ń lò láti fi yọ irin tálágbẹ̀dẹ bá fẹ́ ṣe irin tó fẹ́ rọ irin bóyá irin tó gùn wọ́n fẹ́ sọ ní kó kákò tàbí kákò wọ́n fẹ́ kó nà tí ó sì kò sí sí bí wọ́n ṣe fẹ́ lù tí yóò nà awákì sínú iná ẹwìrì yẹn náà máa fi fẹ́ iná sí díẹ̀ tí ó jẹ́ kí ó jó dáadáa ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé ẹwìrì òun ni àwọn lédè àwọn òyìnbó wọ́n á mú tó ń pè ní gáà tó ń pè ní erin tó máa fi sínú iná tó ń fi ẹ̀rọ afẹ́fẹ́
tó máa fi dáná tó máa fi yọ irin Yorùbá náà ní tó fi ń yọ irin òun ni à ń pè ní ẹ̀wìrì. Ẹ ṣe mo padà sí ọ̀dọ̀ omidan Olúkúnlé Ọpẹ́yẹmí. Ohun yẹn ò lọ sókè dáadáa tó òun yẹn ló jẹ́ kí mo kó máa gbórúkọ yín dáadáa. Omidan Olúkúnlé Ọpẹ́yẹmí bá mi gbóhùn sókè káwọn ará ilé lè gbọ́ ohùn yín, ohun tá à ń ṣe kó lè yé àwọn ará ilé kí wọ́n lè rí. Lẹ́ẹ̀kan sí orúkọ rẹ ni. Orúkọ mi ni Omidan Olúkúnlé Ọpẹ́yẹmí. Omidan Olúkúnlé Ọpẹ́yẹmí. Ẹ ṣe ẹ sọ̀rọ̀ dáadáa òun ló ní sí ìdùnnú. Ìbéèrè kele lẹ mú. Ìbéèrè keje. Ìbéèrè keje ọ̀dà o. Ìbéèrè keje ẹ̀jẹ̀ wò ìyẹn gan ọ̀rọ̀ ju òun pápá ọ̀rọ̀ ju àwọn tá a ti sọ látàárọ̀ lọ. Kí ni ohun tí à ń pè ní ẹkù? Ẹkù ẹkù. Kí ni Yorùbá ń pè ní ẹkù? Ẹkù. Kí ni Yorùbá ń pè ní ẹkù? Ẹkù. Ìṣẹ́jú kan ti lọ. Kí ni Yorùbá ń pè ní ẹkù? Ẹkù. Ọmọ ilé ìwé kejì Adéyẹmí. Omidan Adéyẹmí fọ́ọ̀mù sókè omi gbọ́. Ẹkù ẹkù rédíò ẹkù. Ẹkù rédíò. Èmi ò máa wọ́n ló fẹ́ sọ ẹkù. Kódà aago ti lù lórí bónọ́ọ̀sì ní gbogbo ọ̀rọ̀ tí ẹ ti kọ́ lọ. Ó gbà ó ti lọ. Ẹkù òun níbi tí a ti ń ṣe epo pupa tá a fi ń sebẹ̀. Ẹkù epo pupa tá a fi ń sebẹ̀. Gbogbo alámẹ́kùn sebẹ̀. Tàbí kì í ṣòróró epo pupa tá a fi ń ṣe ọbẹ̀. Ẹkù níbi tí a ti ń ṣe é. Omidan Adéyẹmí Tinúkẹ́. Ìbéèrè kelo lẹ mú. Ìbéèrè kejìlá. Ìbéèrè kejìlá. Bẹ́ẹ̀ni. Wọ́n ló kàn. Ó yá. Orúkọ mi ni Omidan Ṣàngó Táwà. Omidan Ṣàngó Táwà. Mo mú ìbéèrè kejìlá. Ìbéèrè kejìlá. Ó yá. Ìbéèrè kejìlá. Omidan Ṣàngó Táwà ìbéèrè kejìlá. Kí ni orúkọ ìlú abínibí àti kí ni oríkì ìdílé ibi tí o ti wá? Orúkọ ìlú abínibí rẹ àti oríkì ìlú yín tàbí oríkì agboolé yín. Orúkọ ìlú tí a ti bí mi. Sọ̀rọ̀ sókè. Ó ń gbọ́ o. Ọmọ ìgbọ́ o. Mi ò gbọ́ sọ̀rọ̀. Ìlú tí a ti bí mi. Tó bá ti sọ̀rọ̀ dáhùn tó bá lọ́wọ́ ni ò bá ti gbọ́ o sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ kan gbọ́ orúkọ ìlú tá a ti bí ẹni Yewa ìlú kan kò sílùú tó ń jẹ́ Yewa o. French kí lórúkọ bẹ̀ Yewa kò mọ́ nìyẹn sí ẹ̀mẹ́ nígbà tó mọ́ Yewa oríkì nǹkan Yewa lóríkì ìlú wa jẹ́ Yewa ni. Wọ́n ní kẹ́sì orúkọ oríkì. Sábàlá kéèkì ní oríkì. Ọ̀dà àǹtí tó wá láti ilé ẹ̀kọ́ kan náà. Ọ̀yá kí ló orúkọ ìlú abínibí rẹ̀? Àtòríkì ilé yín. Abẹ́òkúta. Bọ́lá Abẹ́òkúta. Àgọ́ ọ̀ká. Oríkì wọ wá lóríkì náà fi ń kì í mbẹ́. Ó mọ àgọ́ ọ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. Àbí kílẹ̀ bí bàbá? Bẹ́ẹ̀ ni. Ìṣòro yẹn ọwọ́ àwọn òbí ló fà. Yóò délé yóò lọ bèrè gbogbo tó ní dábì pé wọ́n wá náà nìyẹn. Yóò délé àgọ́ ọ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. Mo sọ fún yín lẹ́ẹ̀kan bóyá ẹ ti dé abẹ́ ti dé mi ò mọ̀. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mi ní ọmọ Ògúnbí nílé mi ní Ìbàràpá mo sọ bí lẹ́ẹ̀kan. Ọmọ kú lódò kú máa fin. Ọmọ kú lọ́yọ̀ kò lẹ́jọ́ nú. Ọmọ òkú ló kú lọ́dọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn. Ọmọ abẹ́bẹ́ joyè ẹ̀jẹ̀ ń dúró mẹ́kúndínlógún kó má di torí kò sẹ́ni tó fẹ́ náwó fún mi bí.
ẹ má jẹ́ àdáriwo púpọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tó fẹ́ fi lọ́wọ́ ẹni tó tẹ̀lé. Omidan Adéyẹmí fa inú sí ìdìbò tí ẹ ṣe fọhùn tóhùn yẹn lọ sókè. Omidan Adéyẹmí Tinúkẹ́ ìbéèrè kelo. Mo mú ìbéèrè kẹsàn-án. Ìbéèrè kẹsàn-án àwọn tó rọ̀ tí ìbá ẹ̀ tí ìlú tó lè ìbéèrè kẹsàn-án tó dà. Parí ọ̀rọ̀ òwe yìí omi tó bá mọ níwọ̀n. Omi tó bá wọ̀. Parí ẹ̀ òwe ni nílẹ̀ Yorùbá omi tó bá mọ níwọ̀n. Omi tó bá mọ níwọ̀n. Ó yá àkókò ìṣẹ́jú kan omi tó bá mọ níwọ̀n. Ẹ má jẹ́ àkùn mo ti ń gbọ́ kíkùn kan bẹ́ẹ̀ bí orò àsìkò ti lọ ó yá ọ̀rẹ́ ẹjọ́ wa lámú bẹ́ẹ̀ ni tó tọ́ ni torí tẹ́yọ̀ bá mú mi àmújù àwọn olówó lè gbẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ti sọ Yorùbá ti sọ pé omi tó bá mọ níwọ̀n òun ni àrẹ́ ná sí àwa tí a gbogbo àwọn aráalé tí à ń gbọ́ wa tí a sì ń wò wá pé ẹ kú pé ẹ ti ẹ̀jẹ̀ kó sun yín ẹ̀jẹ̀ kó rẹ̀ wá láti máa bá wa ká lọ mo sì fẹ́ kí gbogbo àwa tá ń gbọ́ wa tá ń wò wá náà ẹ jẹ́ káwa náà múra láti wá kópa fún ètò ìdíje àti àṣà akọni ìran ọmọ aládé ètò ń bọ̀ lọ́nà tẹ́ bá ti lọ sórí ẹ̀rọ ayélujára wa ètò bẹ́ẹ̀ ṣe fẹ́ wọlé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣètò tẹ́ fi fẹ́ kópa tẹ́ fi jẹ́ olùkópa ẹ ó bá a pàdé ní ibẹ̀ so ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú ètò wa bí a ti ń lọ èyí ni ìgbà kẹta tí yóò jẹ́ ìgbà tí a ó ṣe gbẹ̀yìn fún àwọn sáà tí eléyìí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí omidan Bello Zainabu ìbéèrè kelo ìbéèrè kẹrin àti bí ìgbà pé ẹ ti wà mẹ́gbà táwọn tó ń kọ àwọn ìbéèrè sílẹ̀ ó dà ìbéèrè kẹrin kí ni à ń pè ní àgbàntara àga tí àwọn àgbàlagbà máa ń fi ń jókòó ó gbà. Àtẹ́wọ́. Gbogbo béèrè tó kí ló wá jẹ́ gbogbo béèrè tó a tún béèrè látara gbogbo ẹ̀ ló rọ̀ bó ṣe yẹ kẹ́ ẹ máa gba gbogbo ẹ̀ lọ nílé gbogbo béèrè tó rọ̀ ni mo ṣe sọ pé bí ẹni kẹ́ wà mẹ́rin gbà táwọn tó ń to kínní tó ń to ètò ìbéèrè sílẹ̀ tí wọ́n fẹ́ fi bí ẹni pé wà mẹ́rin tó ti sọ fún tẹ̀sí lọ wò lórí ẹ̀rọ tẹ̀sí lọ bẹ́ẹ̀ ṣe bó ṣe fẹ́ gbé jáde ni Omidan Olúkúnlé Ọpẹ́yẹmí ìbéèrè kelo ìbéèrè kẹfà bákan náà lọmọ sórí tó rọ̀ náà lẹ́sìn mú lọ́dà sọ ohun tí a ń pè ní páàdì kí ni ohun tí a ń pè ní páàdì kí ni a ń pè ní páàdì mi ò gbọ́ o jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yẹn kíyà o páàdì kódà agótì omidan tí ó jọ wá láti dẹ́ ẹ̀kọ̀ọ̀kan náà orúkọ ẹ̀ Omidan Adéyẹmí Àtinúkẹ́ kí ni ohun tí à ń pè ní páàdì agótìlù ohun tí à ń pè ní páàdì ní èdè Yorùbá òun ni orí orí báyìí nígbà tó òun ni à ń pè ní páàdì tó ti yé wa ẹ ṣe ẹkú ìjókòó ẹkú ètò Omidan Ṣàngótáwà ẹ bá mi gbóhùn yẹn sókè díẹ̀ sí kí n lè gbóhùn yín dáadáa ìbéèrè kejì Omidan Ṣàngótáwà ìbéèrè ẹ̀kẹjọ
wọn ti mú àwọn ti mú. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ parí òwe yìí. Gómìnà Ṣọ̀gbùtáwà. Abuké tí ó fẹ́ gba ìbálé arọ. Abuké tó fẹ́ gba ìbálé arọ. Abuké tó fẹ́ gba ìbálé arọ. Ẹ̀rí gbọ́rọ̀ gbogbo alamabuké a sì máa rọ. Ṣùgbọ́n kí ni parí ẹ̀? Abuké tó fẹ́ gba ìbálé arọ. Kò sẹ́ni tí yóò máa buké nínú gbogbo wa bá ti wà nínú ilé yìí. Gbogbo wa la mọ abuké, gbogbo wa la sì mọ arọ. Ṣùgbọ́n ẹ wá parí ẹ̀, abuké tó fẹ́ gba ìbálé arọ. Abuké èyí tó fẹ́ gba ìbálé arọ. Ó kọ́ àbọ̀ ìṣẹ́jú kan àtàbọ̀ sí lọ. Abuké tó fẹ́ gba ìbálé arọ. Ẹ ṣe gómìnà tó jọ wá. Ẹ mọ̀ abuké tó fẹ́ gba ìbálé arọ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ẹ ṣe gómìnà Adéyẹmí Tinúkẹ́. Ìbéèrè kélòó? Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta ti lọ o. Ti lọ. Ìbéèrè kejì. Ó ti lọ. Èkejì àbí kejìlá? Ìkejì. Ìkeje ó ti lọ. Ogún. Ogún. Gbogbo àwọn ìbéèrè tó tiẹ̀ tó rọ̀ dáadáa tó wà níwájú ẹ̀ débẹ̀ rárá. Ó dáa. Parí òwe yìí. Ọwọ́ ọmọdé kò tó pẹpẹ. Àgbàlagbà kò wọ́n. Àgbàlagbà ọwọ́ kéré. Ọwọ́ ọmọdé kékeré kò tó pẹpẹ. Bẹ́ẹ̀ sì ni tàgbàlagbà ọwọ́ akéré ń gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé, ẹ jẹ́ á gbìyànjú ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá wa. Tá a bá sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ akéré ń gbé. Òyìnbó àfínìfínì tá ń sọ, ọ̀pọ̀lọpọ̀ àfínìfínì la ń sọ àwọn túmọ̀ ẹ̀. Ṣùgbọ́n tá a bá sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, gẹ́gẹ́ bí àǹtí Omidan ṣe sọ, tàgbàlagbà ò sì wá kéré ń gbé. Ní pé àwọn ohun tí ọmọ kékeré lè ṣe ó wà ṣùgbọ́n àgbàlagbà ò lè ṣe míì. Àwọn míì sì wà tí àgbàlagbà lè ṣe tí ọmọ kékeré náà tí ó lè ṣe. Arákùnrin wa. Orúkọ mi ni arákùnrin Fáṣọyìn Dípọ̀. Mo wá láti ilé ẹ̀kọ́ gíga ìjà tó fẹ́ sí kọ̀ọ̀kan ní àjò ní abala. Ní abala. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní Kéńtà Òkèjì. Ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ rẹ̀. Omidan, kí lórúkọ ti yín? Orúkọ tèmi ni Ọlájùgbà Ọmọtọ́láni Oyèṣaléwá. Mo wá láti ilé ẹ̀kọ́ Ìfẹ́dàpọ̀ Community Comprehensive High School. Ìlú mi ni ìlú tí mo ti wá ní Èkìtì, Ẹ̀fọ̀n Aláàyè. Omidan, kí lórúkọ ti yín? Àjàyí Ramot Àlàkẹ́. Mo wá láti ìlú Ọ̀yọ́ ní Ìgàngàn. Mo bẹ̀rẹ̀ báyìí láti ọ̀dọ̀ arákùnrin wa, ọ̀rẹ́ mi, arákùnrin Fáṣọyìn Dípọ̀. Ìbéèrè kejì. Ìbéèrè kejìlá. Ó ti lọ. Ìkọkànlá sísàlẹ̀ yòókù. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá. Ka òǹkà Yorùbá láti 20 títí dé 40. Ọ̀kànlélógún, èjìlélógún, ẹ̀tàlélógún, ẹ̀rìnlélógún, àrùnlélógún, ẹ̀rìndínlógún. Ó ti sọnù. Ẹ̀rìndínlọ́gbọ̀n, ẹ̀rìndínlọ́gbọ̀n. Tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ogún, ọ̀kànlélógún, èjìlélógún, ẹ̀tàlélógún, ẹ̀rìnlélógún, ẹ̀rìnlélógún. Ó kù sí pé yẹ ká fún ẹ láǹfààní ẹ̀kan sí ìṣẹ́jú kan tó kù. Ó yá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí. Ogún, ọ̀kànlélógún, èjìlélógún, ẹ̀tàlélógún, ẹ̀rìnlélógún, àrùnlélógún,
ilé ẹ̀kọ́ kan náà lè fi wá lù ó yá òǹkà Yorùbá láti 20 dé 40. ó yá. Sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀ sókè. Ó yá àrùn gbọ́. Ó ṣe ń tọ́ ni. Agbótìrì. Òǹkà Yorùbá láti 20 títí dé 40. 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, òǹkà Yorùbá láti 20 títí dé 40. Òun ni àtìgbọ́ yẹn. Omidan ìbéèrè kelo ni ẹ mú àti orúkọ yín ìbéèrè kelo lẹ́mú. Ọlájúgbọ̀n Ọlájúgbà Ọmọkọ́lá ní ìbéèrè kelo lẹ́mú. Ìbéèrè 13. Ibi tó rọ̀ ẹ̀ẹ̀sá lọ ibi tó le ibi tó rọ̀ ní gbogbo yín sá pamọ́ sí. Ó dà sọ àwọn ọ̀nà 5 ìbéèrè léyìí. Àǹfààní wà torí ìbéèrè tó kí ni àáfẹ́ yàn afẹ́ ká tẹnu mọ́bẹ̀ dáadáa àfún gbogbo yín láǹfààní láti sọ nípa ẹ̀ toró ní í ṣe pẹ̀lú láti kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ṣe lè gbégbé ayé tá fi máa jẹ́ ọmọlúwàbí ènìyàn nínú ilé wa láàrin òbí àti láàrin àwọn ará àti aládùúgbò pàápàá bákan náà nílé ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa àwọn ohun tó yẹ ká ṣe tó yẹ ká mọ̀ òní ìbéèrè tó mú ìlú dálé lórí. Sọ àwọn ọ̀nà 5 tí àgbàlagbà lè fi sọ wípé ènìyàn bàjẹ́ pé oníbàjẹ́ ni ọmọ yìí. Sọ àwọn nǹkan 5. Àkọ́kọ́, nígbà tí àgbàlagbà bá bá ọmọdé sọ̀rọ̀ tí ó bá kọ̀ láti ṣe nǹkan tí àgbà sọ. Lágbà tí àgbàlagbà bá bá ọmọdé sọ̀rọ̀ tó kọ̀ láti ṣe ohun tí àgbàlagbà sọ ó gbà ìkíní nìyẹn. Nígbà tí àgbàlagbà bá ń ọmọdé nígbà tí àgbàlagbà bá ń bọ̀ bóyá láti oko tàbí láti odò tí ọmọdé gba ẹ̀gbẹ́ ẹ̀ kọjá láì ràn lọ́wọ́. Láì ràn lọ́wọ́ ó gbà ìgbékalẹ̀ láì ràn lọ́wọ́ pé lágbàlagbà gbẹ́rù dání tí ó lè gbà lọ́wọ́ ẹ̀ tó ń wòran ó gbà torí ó yá ó ti sọ méjì. Ìkẹta tí àgbàlagbà bá ń sọ fún ọmọdé pé má gbé sí ibi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbà wá ní ìwọ̀n ilé ìbú àgbà tó bá ní lára ibi tí mo máa gbé sí lélẹ́yìí wọ́n lè sọ pé ọmọ yẹn bàjẹ́. Wọ́n sọ pé ọmọ yẹn bàjẹ́ nígbà tó ń gbọ́ àgbàlagbà lẹ́nu tó ń sọ fún pé ilẹ̀kùn lọ́tìlẹ̀kùn nínú òtìlẹ̀kùn yẹn ẹbí mílẹ̀ mi ò tí torí kíni kí ló dé tí mo fẹ́ tilẹ̀kùn ọmọ yóò túmọ̀ sí pé ọmọ yẹn ó bàjẹ́ ló jẹ́ kó máa dá àgbàlagbà ló mẹ́ bóyá olùkọ́ ẹ̀ sọ fún pé ó yá dìde dúró lọ ka tí mo kọ sójú bọ́ọ̀lù tó wá ń kùn tó ń jọsẹ̀ mọ́lẹ̀ tàbí olùkọ́ ẹ̀ bá wí bóyá ó fún lẹ́gba tó wá ń sọ fún òyìnbó ló ń sọ pé kọ́ má lu ọmọ tàbí kọ́ má lu akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó ṣeé ṣe kí olùkọ́ kó fún lẹ́gba kó já lẹ́gba níwọ̀nba díẹ̀ nígbà tí ó bá wí ni ṣùgbọ́n nígbà tó bá ti bá olùkọ́ wí tó ti ń ronú kó ń fẹ́ lọ dènà de olùkọ́ lójú ọ̀nà ó túmọ̀ sí pé irú ọmọ bẹ́ẹ̀ ó bàjẹ́ ó gbà kẹta ó kú méjì. Ìkẹrin, nígbà tí ọmọdé bá ń wo àgbàlagbà lójú tí ò lè kí àgbàlagbà. Nígbà tí ọmọdé bá ń wo àgbàlagbà lójú tí ò lè kí àgbàlagbà ẹ bá mi fún látẹ̀wọ́n ní fún adá ìná aláyé. Nígbà tí ọmọ kékeré bá ń wo àgbàlagbà lójú tí ò lè kí àgbàlagbà ó túmọ̀ sí pé ọmọ yìí ó bàjẹ́. Ìkẹrin tàbí karùn-ún. Nígbà tí àyà wa bá wà láàrin ẹgbẹ́ àti ọgbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi tó ti ń sọ̀rọ̀ bóyá àwa ń wọ ẹnu ìjà wa tàbí àwọn àgbàlagbà tó wà bẹ́ẹ̀ tàwa bóyá àwa yọnu sí ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ bá mi rí látẹ̀wọ́
gbogbo wa àwa tá a wà nílé àtàwa tá a ń wò wá tá a jẹ́ òbí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lábẹ́ ohun tí a sọ nípa rẹ̀ yìí ní ohun tí ọmọbìnrin yìí tó fi dáhùn yìí ẹ bá mi kọjú sí ẹ̀rọ ọlọ́run kan kí ẹ̀rọ kó lè gbójú ihun síta dáadáa ó jẹ́ ohun ìwúrí fún mi ṣùgbọ́n ìmọ̀ràn mi ni pé ìwọ náà tí a béèrè béèrè yìí lọ́wọ́ ẹ kó jẹ́ alámúlò àwọn ohun tí a sọ yìí jẹ́ alámúlò rẹ̀ òun ló máa dára jùlọ ó gbà ó perégedé ó fi ó perégedé ó perégedé ó perégedé ó gbà ó gbà. Gómìnà Ajayi ìbéèrè kelo àrùndínlógún ìbéèrè kẹẹ̀ẹ́dógún àbí ó dà o ẹ̀ sásẹ́yìn gbogbo ibi tó rọ̀ lẹ́ lọ ń dúró sí ó dà kí ni à ń pè ní ẹ̀ṣẹ̀ iná tàbí ẹ̀yìn iná ẹ̀ṣẹ̀ iná tàbí ẹ̀yìn iná. Ẹ̀ṣẹ̀ iná jẹ́ tí a bá ti pa iná ká tó pa iná tí ó wà nínú àrò tí a ti yọgi kúrò tó ṣẹ́kù nínú àrò ni à ń pè ní ẹ̀ṣẹ̀ iná tó wà nínú àrò. Ẹ bá mi fún látẹ̀wọ́ ẹ bá mi fún látẹ̀wọ́ ó ṣe dáradára arákùnrin Fásọyìn Dípọ̀ ìbéèrè kelo lẹ tún mú báyìí. ìbéèrè ọgbọ̀n kí ni ìtumọ̀ baálé wọ́n máa sọ pé baálé Yorùbá pé wọ́n bá pè yàn kan ní baálé kí ni ìtumọ̀ baálé. Baálé jẹ́ olórí ilé àtúnlẹ̀pẹ̀ wọn bíi bàbá tó yàn ọmọ àti ìyàwó nílé ọkọ olórí aya ọkọ là ń pè ní baálé ilé. Ó ti dàpọ̀ mọ́ra wọn ó ti dàpọ̀ o torí omi bá sọ pé dàpọ̀ gómìnà wa ló ń jẹ́ dàpọ̀ ẹni ò sì ní fẹ́ kí n sọ torí bàbá wa ní olóríire gómìnà dáadáa mi ò ní fẹ́ baálé ẹ ti dàpọ̀ baálé là ń béèrè pa ẹ̀ baálé. Baálé ni olórí ilé baálé ni èèyàn tó bá lórí ilé tó jẹ́ pé òun ni ó ní ilé ní ó kàn ó kó yàwó àtọmọ sí abẹ́. Ó dà ó gbìyànjú díẹ̀ bóyá kò sí gboyà tó láti fi gbé kalẹ̀ dáadáa ni bóyá ká fún òmìnira tó wà ní ẹ̀gbẹ́ bóyá láǹfààní láti bóyá ó lè gbé jókòó dáadáa òmìnira Mọ́tọ́lá ní bóyá dára kí ni à ń pè ní baálé. Baálé jẹ́ olórí ìdílé èyí tí ó jẹ́ ọkọ sí ìyàwó tó sì jẹ́ bàbá ọmọ ni à ń pè ní baálé. Ọ̀dà ẹ gbìyànjú ni baálé wọ́n sọ pé baálé tí Yorùbá wọ́n sọ pé baálé nínú ilé ó lè jẹ́ àwọn ẹbí bóyá ọkọ àtìyàwó ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tó wà nínú ilé ẹni tó jẹ́ àgbàlagbà láàrin wọn ó lè jẹ́ bí ẹbí bíi méjì mẹ́ta mẹ́rin tó ń jẹ́ ẹbí kan náà ẹni tó jẹ́ àgbàlagbà náà wọ́n sọ pé òun ni baálé nínú ilé baálé ohun tí Yorùbá ń pè ní baálé nìyẹn àgbà nínú ilé nípa àpá jùlọ àwọn tó bá jẹ́ nínú agboolé a sọ pé ẹni báyìí lágbájá báyìí bàbá báyìí òun ni baálé nínú ilé ohun tí a ń pè ní baálé nìyẹn. Ó yá Gómìnà Ọlájùgbà ẹ kọjú sí ojú ẹ̀rọ kán lè máa rí kán lè rojú dáadáa ìbéèrè kelo ìbéèrè kẹrìnlá ṣe àlàyé àwọn ènìyàn wo ni à ń pè ní àkọ́ọ̀gbọ́ àwọn ènìyàn wo ni à ń pè ní àkọ́ọ̀gbọ́. Àkọ́ọ̀gbọ́ jẹ́ bóyá ọmọ tàbí ènìyàn tàbí ẹnikẹ́ni tí wọ́n kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ tán nǹkan tí wọ́n kọ́ pé kó ṣe ni wọ́n ṣe fún un. Ó ń ṣe é nígbà tó kọ́ tán ó wá ń ṣe nǹkan yẹn ó gbà á ẹ jẹ́ ká fún àǹfààní fún arákùnrin Dípọ̀ bóyá
Àkọ́gbọ̀ jẹ́ ẹni tí wọ́n kọ́ tó ṣe kọ́ ẹ kọjú sí àwọn ará ilé kan lè rojú yín. tí ó fi tó ṣe tí tuntun. Àkọ́gbọ̀ lẹni tí wọ́n ní tó ṣe kan báyìí tó kẹ́yìn sí ìkọ́tọ́ tó ṣe. Àkọ́gbọ̀ lẹni tó ń kọ ní ilé ẹ̀kọ́ àbí tó ń kọ ní ibì kan bí ibikíbi tó ní kó ṣe báyìí tí kò ṣe ìkọ́tọ́ ní kó ṣe tó ní òun ṣe ó yẹ ní kó ṣe kò ṣe bẹ́ẹ̀ níta pé ní àkọ́gbọ̀. Àkọ́gbọ̀ ni ẹni tó ń kọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ tó ń kọ́ kò gbọ́. Àkọ́gbọ̀ tó bá ní kó lọ dáná oúnjẹ pàápàá jùlọ àwọn obìnrin tó ń jẹ́ omidan nínú ilé kó lọ dáná oúnjẹ kó ṣe oúnjẹ kó gbálẹ̀ ilé kò ní ṣe akọ kò gbọ́ ṣùgbọ́n nígbà tó bá rí kó bá délé ọkọ a máa wá sọ pé àkọ́gbọ̀ ni ẹ ìyẹn ni pé kò lẹ́kọ̀ọ́ mi ló ti ń bọ̀ ó ní ẹ̀kọ́ ṣùgbọ́n kò gbọ́ àkọ́gbọ̀ kò gbọ́ ẹ̀kọ́ ẹni tó ń kọ́ lẹ́kọ̀ọ́ tí yóò gbọ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ̀ ṣe. Omidan Àjàyí Rahman ìbéèrè kelo ókànlélọ́gbọ̀n ìbéèrè ókànléníọgbọ̀n gbogbo yín ọ̀dà òkú tiẹ̀ ó fẹ́ tó débi tó lè tó rọ̀ lòun náà tún mú ọ̀dà tó rọ̀ báyìí mo sì bẹ̀ wọlé tó rọ̀ kí ni ìtumọ̀ akọni? Akọni ni ẹni tí ó ní akíkanjú láti ṣe nǹkan tí ìbẹ̀rù bojo kò sí fún ẹni náà ni à ń pè ní akọni. Ẹ bá mi fún látẹ̀wọ́. Akọni ẹni tí ò ní ìbẹ̀rù bojo láti ṣe nǹkan tí ẹrù bà lórí pé kíní yìí ẹ̀tọ́ ni gbọ́n ranjú mọ́ ọkọ́ kò sí bọ́n ṣe fẹ́ pariwo tàbí bọ́n ṣe fẹ́ dìde tó ó máa ohun tó fẹ́ tó rí kó dára yẹn ó máa gbìyànjú máa rí kóun ṣe ní ọ̀pọ̀ ìgbà akọni kì í jà fara ẹ̀ ó máa jà fún àwọn ènìyàn láti rí i pé wọ́n rí ẹ̀tọ́ wọn gbà torí àwọn èèyàn bẹ́ẹ̀ ni à ń pè ní akọni. Ẹ ṣe arákùnrin Fáṣọyìndípọ̀ ìbéèrè kelo èjìdínlọ́gbọ̀n sọ ìtumọ̀ àlọ́ yìí. Mo ń lọ sí Ọ̀yọ́ mo kọjú sí Ọ̀yọ́ mo tún wá ń bọ̀ láti Ọ̀yọ́ mo tún kọjú sí Ọ̀yọ́ mo ń lọ sílùú Ọ̀yọ́ mo kọjú sílùú Ọ̀yọ́ mo tún ń bọ̀ láti Ọ̀yọ́ mo tún kọjú sílùú Ọ̀yọ́ ẹ bá mi kójú sọ́dọ̀ àwọn ará ilé kan lè rí ojú yín. Mo ń lọ sílùú Ọ̀yọ́ mo kọjú sí Ọ̀yọ́ mo tún ń bọ̀ láti Ọ̀yọ́ mo tún kọjú sí Ọ̀yọ́ kí ni àlọ́ ni ìlú gángan ẹ bá mi fún láti ẹwà. Omidan Àjàyí Rahman ìbéèrè kejìlélógún kí ni à ń pè ní àrólé? Àrólé ni ọmọ tí ó jẹ́ ọkùnrin tó rélé fún bàbá ẹ̀. Ọmọkùnrin tí ó rólé fún bàbá ẹ̀. Àrólé ni ọmọkùnrin tí à ń pè ní àrólé nínú ilé yẹn tó jẹ́ pé bàbá wà ó tó ń ṣe pé bàbá ò sí tí à ń pè ní àrólé. Kò débẹ̀ o débẹ̀ àrólé. Ọmọkùnrin ni àrólé nígbà tí ọkùnrin ni àrólé tó rélé fún bàbá ẹ̀. Ago ti lù ẹ jẹ́ ká fún ẹ̀yin méjèèjì ní àǹfààní bóyá ẹnìkan ní àrólé ni kọjú sí àwọn aráalé. Àrólé ni ọmọkùnrin láàrin àwọn ọmọkùnrin tó bá wà láàrin àwọn ọmọkùnrin ẹ̀yìn àrólé láàrin gbogbo ọmọ. Ó gbà lábẹ́ ohun tí omidan sọ nìwọ̀n náà dúró sí àrólé. Tọ́lá ní fẹ́ sọ̀rọ̀. Àrólé jẹ́ ọmọkùnrin
èyí tí bàbá bí, èyí tó jẹ́ pé òun ló máa jogún bàbá. Ó jọ ní kìí sóhun tó bá tí Yorùbá bá sọ pé àrólé ni ọmọkùnrin tó jẹ́ ó lè jọ òun làkọ́bí lọ́kùnrin, àrólé ni. Tó bá lóbìnrin kan tàbí méjì wájú ọkùnrin tó bá bí tẹ̀lé, òun ni wọ́n ń pè ní àrólé. Tó bá jẹ́ obìnrin, ọmọ tí bàbá bá bímọ mẹ́ta àbí ọmọ mẹ́rin, tó bá jẹ́ léyìí tó gbẹ̀yìn ní ọkùnrin, òun làrólé. Tó bá jẹ́ ọmọ mẹ́ta náà bí, tó jẹ́ kejì ní ọkùnrin kejì yẹn òun ló ń pè ní àrólé. Ìtumọ̀ àrólé nìyẹn. Ẹ ṣé, adúpẹ́ lọ́wọ́ gbogbo wa, oníyan ṣeun, ọlọ́bẹ̀ ṣeun, àbátá ajẹ́ náà akíwa lọ́pọ̀lọpọ̀ torí bá a bá fi lé pọn títà àfọ̀nà rókà láàrẹ̀ tó fẹ́ jẹ́ kò ní ìtumọ̀ òwúlò. Adúpẹ́ lọ́wọ́ gbogbo wa. A kí gbogbo wa fún ìfarabalẹ̀ wa láti àárọ̀. A kí gbogbo ẹ̀yin olùkọ́ tí ẹ tẹ̀lé àwọn ọmọ yín wá sí ibi ìdíje tí èní. A sì tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa tí ẹ kó wá sí ibi ìdíje ní èní. Nígbà tí a máa bẹ̀rẹ̀ ètò, a bẹ̀rẹ̀ pẹ̀lú ìfira ẹni hàn tí olóyìnbó ń pè ní introduction. Ó ní iye máàkì tí introduction ẹnì kọ̀ọ̀kan jẹ́. A tún wò láti ibi ìsọ̀rọ̀sókè bí a ṣe ń bá ara wa sọ̀rọ̀ àti bó ṣe ń gbé ojú sókè wo àwọn tí wọ́n jẹ́ ayàwòrán wa. Lẹ́yìn yẹn, a wò bí a ṣe fi ara sí ọ̀rọ̀ tí à ń sọ, bí a ṣe fi ìgboyà tí a fi dáhùn àwọn ìbéèrè yẹn. So èsì tí a ó wà ń bí, mo máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni àkọ́kọ́ tí a kọ́kọ́ kọ orúkọ rẹ̀ sílẹ̀, ìyẹn Omidan Àjàyí Rámọ́tà Àlàkẹ́. Ó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ní Ìgangan. Nínú ìbéèrè alákọ̀ọ́kọ́, ó gba àmì 5. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ó gba àmì 5. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, ó kùnà. Pẹ̀lú pé ó fi ọ̀yàyà àti ìgboyà ó fi ṣe àfihàn ara ẹ̀, ó ní àmì 2. Fún ìdí èyí, ó ní àmì 12. Jẹ́ ká pàtẹ́wọ́ fún Àlàkẹ́. Ẹni kejì ní Ṣàngó Táwà. Ó lóun wá láti Yewa. Fún bí ó ṣe fi ara ẹ̀ hàn, a fún ní àmì 1. Ìbéèrè àkọ́kọ́, ó gba 2. Ìbéèrè kejì, kò gba nǹkan kan. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, ó gba àfikún. Ẹ ṣé, àmì ẹ̀ jẹ́ 4. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Ṣàngó Táwà. Mo lọ sí ọ̀dọ̀ Bello Zainab. Bello Zainab lòun jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta. Ní fífi ara ẹni hàn, ó gba àmì 1. Ó kan. Ìbéèrè àkọ́kọ́, ó kùnà. Ìbéèrè ẹ̀kejì, ó kùnà. Ìbéèrè kẹta, ó gbà á. Ó ní àmì 7. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Bello Zainab. Olúkúnlé Ọpẹ́ Aishat. Ní ti fífi ara ẹni hàn, ó gba àmì 1. Nínú ìbéèrè àkọ́kọ́, ó gba 2. Ìbéèrè ẹ̀kejì kò gba nǹkan kan. Ìbéèrè kẹta, ó kùnà. Fún ìdí èyí, ó ní àmì 3. Ẹ pàtẹ́wọ́ fún Ọpẹ́yẹmí Àyíká. Ọpẹ́yẹmí Àtinúkẹ́ Abọ́sẹ̀dé, òun náà lòun wá láti ìlú Ọ̀yọ́. Ní fífi ara ẹni hàn, ó gba 1. Ìbéèrè àkọ́kọ́, ó kùnà. Ìbéèrè ẹ̀kejì, ó kùnà. Ìbéèrè kẹta, ó gba 5. Gbogbo ẹ̀ jẹ́ àmì 6. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Àtinúkẹ́. Mo lọ sí ọ̀dọ̀ Fáṣọyìn Dípọ̀. Fáṣọyìn Dípọ̀ wá láti Kẹ́ńtà Òkè Ìjìgbò ní ìlú Abẹ́òkúta. Ní fífi ara ẹni hàn, ó gba àmì 2. Ní ìbéèrè àkọ́kọ́, ó kùnà. Ó gba àfikún ní 2. Ìbéèrè kẹta, ó gba 5. Gbogbo àkàpọ̀ eléyìí jẹ́ 9. Ẹ bá mi pàtẹ́wọ́ fún un. Mo lọ sí ọ̀dọ̀ Ọlájùgbé Ọmọ́tọ́lání.
Ọmọ́tọ́lání ó wá láti Èkìtì láti Ẹfọ̀n Alààyè. Ní fífi ara ẹni hàn ó gba 2. Ìbéèrè àkọ́kọ́ ó gba 5. Ìbéèrè ẹ̀kejì ó kùnà. Ìbéèrè ẹ̀kẹta ó kùnà. Fún ìdí èyí Ọmọ́tọ́lání ó ní àmì 9. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Ọmọ́tọ́lání. Bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, Fáṣọyìn Dípọ̀ àti Ọlájùgbé Ọmọ́tọ́lání àwọn méjèèjì náà jọ ní ọmọ ní ayò àwọn méjèèjì. Ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin bàbá àti màmá tẹwà nílé ẹ̀kẹ́. Fún ìdí èyí a máa pe Fáṣọyìn Dípọ̀ àti Ọlájùgbé Ọmọ́tọ́lání láti padà wá síta wá fi iṣẹ́ kékeré kan fi dé iṣẹ́ wọn ní adé. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Lẹ́ẹ̀kan sí Omidan Ọmọ́tọ́lání àti Ọ̀gbẹ́ni Dípọ̀, a ní kí ẹ padà wá láti wá dé iṣẹ́ yín ládé. Arákùnrin Dípọ̀, nítorí pé iṣẹ́ tí ẹ ṣe tẹ́lẹ̀ ọ̀mì ni ó bọ́ sí. Ní báyìí a fẹ́ kí ẹ wá fi àmì sí àwọn gbólóhùn tó wà ní ojú pátákó yìí. Gbólóhùn àkọ́kọ́, akọni ìran ọmọ aládé. Akọni ìran ọmọ aládé. Èkejì, òyìnbó kọ́ ni wá. Òyìnbó kọ́ ni wá. Ẹ̀kẹta, yùngbà 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 yùngbà. Ẹ̀kẹrin, ewìrì ní àgbẹ̀dẹ. Ewìrì ní àgbẹ̀dẹ. Omidan Tọ́lání. Ewìrì ní àgbẹ̀dẹ. Ọmọ́tọ́lání, ó yá wàá fi àmì sí 2. Dípọ̀ á fi àmì sí 2. Ọmọ́tọ́lání látọ̀dọ̀ rẹ̀. Wọ́n ti gbé oúnjẹ wọ́n ti súnmọ́ wọn ẹ̀sùn bí súnmọ́ wọn dájú. Mọ́tò dábàá kó wáyé. I can't wait. Omidan Ọmọ́tọ́lání, òṣì ògbà. Dípọ̀, Omidan Ọmọ́tọ́lání ti ṣe àkọ́kọ́ àti ẹ̀kejì, ìwọ máa ṣe ẹ̀kẹta àti ẹ̀kẹrin. Bàbá Yorùbá ti já Yorùbá, ẹni nǹkan tẹ́ kọ́ mi sí, mo lè fi ọwọ́ mi ojú rà. Dípọ̀, wọn náà ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jókòó. Ẹ mọ̀ àmì. A kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Àsìkò sùúrù wa látàárọ̀. Nínú ìgbìyànjú wa láti jẹ́ kí a mọ èyí tí ó jẹ́ akọni nínú àwọn tó ń jọ ta ayò ọ̀mì, a rí i wípé ohun tí a fẹ́ tí ó wù wá lọ́kàn pé kí àwọn méjèèjì ó ṣe
kò sí kankan nínú wọn tí ó lè ṣe é tó pèrègede. Àwa rí wípé díẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yìí, èyí tó pọ̀ lọ́wọ́ àwa òbí ló pọ̀ sí, torí kò sí ẹnì kankan nínú àwa òbí tó fẹ́ kọ́mọ ẹ̀ máa sọ èdè abínibí. Irú àwọn ìwà tí à ń hù yìí tí a ti sọ èdè wa, èdè abínibí wa, a ti sọ di vernacular, ó ti di ohun tí àwọn ọmọ wa ó ti di èdèkédè lójú àwọn ọmọ wa, ó ti ń di ìsọkúsọ. Eléyìí ó ń fa ọwọ́ Yorùbá sẹ́yìn láwùjọ. Nígbà tí àwa ọmọ káàárọ̀ òjíire tí a bá ń tijú èdè wa, kí ni ẹ fẹ́ kí àwọn elédè míì tó mú wọ àárín wa kí lẹ fẹ́ kí wọ́n ṣe? Pẹ̀lú gbogbo atótónu àti ìgbìyànjú wa láti mú akíkanjú nínú àwọn méjèèjì wọ̀nyí, a máa tún fún wọn ní iṣẹ́ ráńpẹ́ míì láti ṣe. Eléyìí kì í ṣe nípa kíkọ sílẹ̀, ṣùgbọ́n nípa gbólóhùn ni. Omidan Ọmọ́tọ́láni sọ ọ̀rọ̀ kan tí ó jẹ́ ní kíkọ sílẹ̀ ìkan náà ni, ṣùgbọ́n ní pípè rẹ̀ ó jẹ́ mẹ́ta, ní ìtumọ̀ rẹ̀ ó jẹ́ mẹ́ta. Ọ̀rọ̀ kan ṣoṣo ní ìgbà àti ìgbà. Ẹ bá mi pàtẹ́wọ́. Dípọ̀, mo fẹ́ kó fakọyọ. Ṣùgbọ́n ní wípé ọkùnrin làdá, ṣe bí akọni lẹ́yìn. Fún mi ní ọ̀rọ̀ kan ní kíkọ sílẹ̀ rẹ̀ kankan náà ni, ṣùgbọ́n ní pípè àti ní ìtumọ̀ ó yàtọ̀ síra wọn. Òjò. Ẹ pàtẹ́wọ́ fún Dípọ̀. A kí wa káàbọ̀, ẹ kú ìfarabalẹ̀. Pẹ̀lú gbogbo ohun tí a ti ń ṣe láti ìbẹ̀rẹ̀ ètò yìí, a ti fi ojú inú wò gẹ́gẹ́ bí àwọn akópa wọ́n ti ṣe sí. Eléyìí ló mú kí a lè ní ìgboyà láti wá síta wá sọ bí ẹnìkọ̀ọ̀kan wọn bó ṣe jẹ́. Ẹ má jẹ́ ká gbàgbé pé ètò tí à ń ṣe lénìí ó jẹ́ ìpalẹ̀mọ́ fún ètò ńlá èyí tí ó ń bọ̀, ìyẹn ìdíje akọni ìran ọmọ aládé. Kí ni ó wà nínú akọni ìran ọmọ aládé? Ó jẹ́ ètò kan tí Ọlọ́run ti ọwọ́ màmá wa Títílayọ̀ Salaudeen Ọ̀jẹ́lẹ́yẹ gbé kalẹ̀. Màmá rí wípé ètò Yorùbá ti mẹ́hẹ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí lénìí. Tí a bá pe ọmọ nínú ilé pé kó sọ̀rọ̀ ìṣẹ́jú 5, àti máa gbọ́ oríṣiríṣi àti mú gbogbo ẹ̀ àti dórí ẹ̀ kodò. Ó jẹ́ nǹkan tó ń kan ìyá yìí lóminú ní ojoojúmọ́. Ó tún máa di bí ọdún bíi 10-15 sí àsìkò yìí, ètò Yorùbá sísọ kíkọ Yorùbá ó máa mẹ́rí pátápátá. Ìyẹn ló fà á tí màmá wa Salaudeen Ọ̀jẹ́lẹ́yẹ fi sọ pé àwọn gbọ́dọ̀ ṣe ètò kan eléyìí tí á mì ìlú tìtìtìtì. Ìyẹn ni wọ́n pe àkórí ẹ̀ ní akọni ìran ọmọ aládé. Ó ń bọ̀ lọ́nà, kò tíì dé. Lẹ́yìn ní fi àsìkò wa ṣòfò, mo fẹ́ pe àwọn olùdíje wa ní ṣísẹ̀ntẹ̀lé bí wọ́n ṣe iṣẹ́ akọni, bí wọ́n ṣe jẹ́ akọni ní èní àfẹ́fihàn. Ẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ pè, òun ni ẹni tó gba ipò ẹ̀yẹ kẹta láti ẹ̀yìn wá. Mo fẹ́ pe Omidan Ọlájùgbé Ọmọ́tọ́láni. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Tọ́láni. Tọ́láni ní Ọlájùgbé Ọmọ́tọ́láni. Ẹ pàtẹ́wọ́ fún dáadáa bó ṣe ń bọ̀ níwájú. Ọmọ́tọ́láni wá láti ilé ìwé Ìfẹ́dàpọ̀ Comprehensive High School Abalabi. Ìfẹ́dàpọ̀ Comprehensive High School Abalabi. Òun ni ó gba ipò kẹta. Àwọn ohun tí a ti pèsè sílẹ̀ fún ẹni tí ó gba ipò kíní, ipò kejì
àti ipò kẹta ìyẹn ní ẹ̀bùn àmúrelé wọn ó ti wà nílẹ̀. Mo fẹ́ pe màmá wa ẹni tí Ọlọ́run fi ìran yẹn rán, ẹni tí ó rí wípé ó yẹ láti fa ètò Yorùbá, àṣà Yorùbá jáde padà sí gbangba nítorí pé a ti ń fi ọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn nínú ìmúra wa, nínú ìṣe wa, nínú ìsọ̀rọ̀sí wa, a ti ń fọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn. Ṣùgbọ́n Ọlọ́run pé ìyá yìí ó fi rán láti fa ètò yìí padà sí iwájú. Mo ń pe màmá bí ẹ ṣe bá mi pàtẹ́wọ́ fún wọn, ìyá dáadáa, kò má pè wọ́n ní abiyamọ, lẹ́nu pàtẹ́wọ́ fún wọn dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ìdùnnú Òbí tí ó gbé ìdíje akọni ìran ọmọ aládé kalẹ̀. A dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é fún ìdíje tí wọ́n gbé kalẹ̀. Ẹni tó gba àmì ẹ̀yẹ kejì lénìí òun ni Fáyọyìn Dípọ̀. Fáṣọyìn Dípọ̀ wá láti Ìfẹ́dàpọ̀ bákan náà, Ìfẹ́dàpọ̀ Comprehensive High School Abalabi. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Fáṣọyìn Dípọ̀. Fáṣọyìn sọ̀rọ̀ sókè. Fáṣọyìn Dípọ̀. Fáṣọyìn Dípọ̀ kárí Ọlọ́run á wò ní Ọlọ́run á dá yín sí ẹ̀yẹ́ ṣàṣeyọrí ẹ̀kọ́ yín. Kí ni nǹkan tó lè sọ fún mi pé o kọ́ níbí ilé mi? Mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbi tí mo bá lè mí. Bí kí ni? Mo kọ́ ní èdè Yorùbá ṣe ṣe pàtàkì láwùjọ, tó ṣe ṣe kókó láwùjọ, tí kò ṣe é gbàgbé, bí ò ṣe sọnù. Kò dẹ̀ dáa kí ká bá gbé èdè Yorùbá wa ní àwùjọ. Wọ́n kọ́ ló pẹ́rẹ́ ní ọmọ Abẹ́òkúta. Bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá ṣalábàápàdé fọ́nrán yìí. Mo bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí, bàbá, ìyá láti lè máa sọ èdè abínibí wa sí àwọn ọmọ wa nínú ilé. Àyálò èdè ní èdè Gẹ̀ẹ́sì, àyálò èdè ní kò kì í ṣe èdè wa. Èdè wa rẹwà, ó wuyì, ó gbáfẹ́, ìmúra wa ni, oúnjẹ wa ni, ìmájọ́mọlúàbí. Àwa Yorùbá la ní gbogbo àwọn tá a kà kalẹ̀ tó jẹ́ pé àwọn ẹ̀yà míì wọ́n ń wò wá bí àríkọ́ṣe gidi, àríkọ́ṣe rere. Ẹ jọ̀ọ́, iṣẹ́ wà lọ́wọ́ àwọn òbí láti jẹ́ káwọn ọmọ wa kán lè máa sọ èdè wa gẹ́gẹ́ bí àṣebá lọ́wọ́ àwọn bàbá àti àwọn ìyá tán bí àwa. Èdè Yorùbá ò gbọdọ̀ parẹ́, àṣà Yorùbá ò gbọdọ̀ wọlẹ̀. Kú oríire. Mo dúpẹ́ lọ́wọ́ akọrin, àwọn tó gbé akọrin ìran ọmọ aládé kalẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Wọ́n ṣe gbogbo làkàkà wọn kí Yorùbá má bàa wọlé, ìlàkà wọn kan náà ní já sásán. Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Mo ń fi àsìkò yìí pé ẹnì kẹta, ẹni tí ó perégedé jùlọ, tó gbé igbá orókè, ẹni tó jẹ́ akọni fún ti ọjọ́ ìní. Mo ń pe Omidan Àjàyí Rámọ́tà Àlàkẹ́ láti Methodist High School Junior Àrígbàjò. À ń rọ ẹ̀yin ọmọ wa, kì í ṣe ìwé nìkan ni ẹ máa kà, ẹ gbìyànjú láti ní iṣẹ́ ọwọ́. Nǹkan tí màmá yìí ń gbìyànjú láti sọ nìyẹn. Ṣe rí nígbà tí a ṣe training tán ní Parent Joy, ìyẹn ìdánilẹ́kọ̀ọ́ fún oṣù 4, ó ní ìwé ẹ̀rí ti ìjọba ti Ogun State tí wọ́n bá lọ bá wa gbà wá. Lẹ́yìn yẹn, ó tún ní ìwé ẹ̀rí kan tó jẹ́ pé a lè mú lọ sí ilẹ̀ òkèèrè ká fi ṣe àpèjúwe. Èmi kọ́ iṣẹ́ bó ṣe ń rán aṣọ. Tí n bá mú ìwé ẹ̀rí yìí dé embassy pé mo fẹ́ lọ sí ilé àjèjì, lọ́wọ́ kan náà máa approve mi tó bá jẹ́ wípé kíní yẹn wà lára àwọn ohun tó fẹ́ fi gbà wọ́n pé ṣe oníṣẹ́ ọwọ́. Mo níṣẹ́ ọwọ́, certificate mi rè. Ó máa rí i pé láti ilẹ̀ òkèèrè náà ti fi ṣọwọ́ síbí. Mo rọ̀ yín, iléeṣẹ́ yìí ti wà tẹ́lẹ̀ ní Ọbádá, ṣùgbọ́n nísìnyí fún àǹfààní ẹ̀yin ọ̀dọ́ tí mò ń wò yìí, ó ti wà ní Ìtorí. Ẹ pàtẹ́wọ́ fún màmá. Bí wọ́n ṣe ń bá wa dá arábìnrin wa Ramat
tó jẹ́ akọni fún ti ètò ìní lọ́la. kí ló rí sí ìdíje tẹ wá ṣe níbí lẹ́yìn kí ni àwọn tó lè sọ tó rí tó lè rí bí ẹ̀kọ́. mo rí i wípé a kọ́ nípa àṣà àti ìṣe ilé wa tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ òde òní bíi ti tèmi báyìí tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́ kékeré MHS Junior tí a fi ń ta ayọ̀ dànù bíi èdè wa ìwọ̀wàsí wa ìwọṣọ wa bíi ká máa wọ aṣọ jáńpé jáde láì sì bá tilẹ̀ Yorùbá mu. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti kọ́ wa ní bíbá yìí lónìí wípé ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ ká fi kí á gbà ká bá rá gbà tó gbé nǹkan dání tó ṣe é gbà ẹ bá wọn gbà ká sì kí wọn ká kì wọ́n. Rámọ́tà Àlàkẹ́ mo kí ẹ okú oríire gbogbo yìí lọ́lọ́run máa jẹ́ kẹ́ ẹ dàgbà ẹ ṣoríire ẹ kàwé ńlá kàyọrí ọ̀tọ̀ ní ìwé kíkà ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní èdè àmọ́ ń ṣe ní àwọn òbí lóde òní ń ṣe ni wọ́n da èdè Gẹ̀ẹ́sì mọ́ àṣà ọ̀tọ̀ ní èdè àyálò tí ń ṣe èdè Gẹ̀ẹ́sì ọ̀tọ̀ sì ní àṣà ní tẹ́wá ṣe ń bí lẹ́nu àṣà ìhùwàsí ìṣesí ìsọ̀rọ̀ ìtẹríba ìsọ èdè abínibí ẹni láti má jẹ́ kó mẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ wá kọ́ níbi ilé nìyí iléeṣẹ́ tí ó ń ṣe ètò yìí orúkọ iléeṣẹ́ yìí á máa jẹ́ Parent Joy Media International Initiative NGO lábẹ́ Parent Joy Media International Initiative NGO yìí ní ìdíje akọni ìrànmọ́ládé ti jáde. Báwo ni ìdíje akọni ìrànmọ́ládé ṣe jẹ́? Ìdíje akọni ìrànmọ́ládé ní ètò kan tó ń bọ̀ lọ́nà tí wọ́n ti ń ra ìwé ìkópa 20,000. Àwọn tí wọ́n fẹ́ kópa máa wọnú ilé nínú oṣù kẹjọ wọ́n dẹ̀ máa ṣetán nínú oṣù kẹsàn-án tó jẹ́ pé ẹni tó bá sọ èdè abínibí wa la fẹ́ sọ ń bẹ̀ o a sọ àyálò èdè ń bẹ̀ nípa ìtẹríba ìṣesí ìhùwàsí ìjọmọlúàbí àti láti sọ èdè abínibí wa bí ẹni tó jẹ kán. Àwọn tí wọ́n bá gbé ipò kíní ipò kejì ipò kẹta wọ́n ní ẹ̀bùn bí ilẹ̀ bí ọkọ̀ bí owó. Àwọn tí wọn ṣe ipò kíní ipò kejì ipò kẹta tí wọ́n bá wá kópa lórí ìdíje akọni ìrànmọ́ládé tí ó máa wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 sí oṣù kẹsàn-án ọdún 2026 àwọn náà ní ẹ̀bùn tí wọ́n máa gbà. Nídìí èyí mo rọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ langba tí ẹ bá ń ṣalábàápàdé fọ́nrán yìí tiwantiwa èdè wa ni èdè wa ẹ jẹ́ ká máa sọ èdè wa ká máa wọṣọ wa. Wọ́n ti ń fi àwọn aṣọ òkè wa dára oníranran ní òde òní. Mo gbàládùá pé èdè Yorùbá ò ní mẹ́rí àṣà Yorùbá ò dẹ̀ ní wọ̀kùn láṣẹ Èdùmàrè kú oríire. Bello Zainab wá láti Òwu Community Comprehensive High School Ẹlẹ́rẹ̀ Àdùbí. Olùkọ́ pàtàkì bàbá wa àwọn náà tẹ̀lé Bello Zainab wá. Bàbá ẹ kú iṣẹ́. Àwọn ní olùkọ́ Yorùbá ní Community High School ti Ẹlẹ́rẹ̀. Ẹ rọra bàbá àgbáyé máa dalẹ̀ ẹ sọ̀kalẹ̀ láyọ̀ ẹ ò ní jábọ́ ọkọ ọba àdá ọba kò ní ṣàyín lẹ́sẹ̀ ẹ ṣe. Bàbá lákọ̀ọ́kọ́ mo kí Olódùmarè mo kí Olódùmarè mo kí Olódùmarè. Ní àtijọ́ Olódùmarè ni àwọn bàbá wa ń pe Ọlọ́run àwọn bàbá tó dúró là tí àwọn ẹ̀sìn dé wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní Ọlọ́run. Àmọ́ ní gbogbo ìgbà tẹ́mi bá ti fẹ́ wúre tí bá ti fẹ́ dúpẹ́ oore níwájú Olódùmarè Olódùmarè ni máa ń pe Ọlọ́run torí Olódùmarè ló ti wà títí títí olódẹ̀ṣì wà títí láéláé. Mo kí ní pé ẹ kú àtàárọ̀ mo kí ní pé ẹ ṣe mo kí ní pé ẹ kú fọmọ ènìyàn ṣe bí ẹ ṣe jẹ́ olùkọ́ Yorùbá nílé ẹ̀kọ́ Ẹlẹ́rẹ̀. Bàbá kí ni nǹkan tẹ́ ẹ lè sọ fún wa pẹ̀lú ohun tá a ṣe ń bí lẹ́yìn kí ni ìmọ̀ràn yín àti àbá yín? Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ fún irú ètò tí wọ́n gbé kalẹ̀ lẹ́yìn tá a wá ń ṣe nítorí ìwúrí ńlá ló máa jẹ́ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó wà níbí nítorí àwọn nǹkan yìí èdè wa àṣà wa ó ti fẹ́
lọ sí ẹ̀yìn ìgbẹ̀tì tí àdẹ gbọ́dọ̀ gbà láàyè pé kó kú pátápátá nítorí gbogbo wàhálà tó wà lẹ́yìn nísìn lórí èdè Yorùbá náà ni àwa òbí ní kókó ẹ jẹ́ káwa náà jí gìrì sí èdè wa àti àṣà wa. ọmọ mi mo rántí ní ọdún kan mo ní kí ọmọ obìnrin ìlú àti bùbá ó lóun ò lè rọ́pò máa dàbí ara oko nígbà tó jẹ́ pé nǹkan tí wọ́n fi kọ́ nínú ilé mo wá ní kó tó bá rò kí n rí báyìí màá wá sọ fún pé ó sàn ju ara oko lọ pẹ̀lú àwọn aṣọ ṣíndódó tí wọ́n máa ń wọ̀ nítorí ìdí èyí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín nítorí ìwúrí ilé ìjẹ́ fún wa pé àwa bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀ báyìí àwọn èèyàn wa náà gbọ́ràn ẹ jọ̀ọ́ àwọn òbí ẹ jẹ́ ká mú èdè wa lọ́kùnkúndùn nílé fún àwọn ọmọ káyé bá wọn sọ èdè kéde nínú ìgbìmọ̀ ìṣe àpòlọpọ̀. ẹ ṣe mo dúpẹ́ mọ́ yín lọ́gọ̀ ẹnu ẹ̀yin náà ṣì ní eré ìdárayá tí ẹ máa kópa o mo kàn ṣe fún yín ní eré ìgbẹ́gẹ́ mi. ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run á máa bùkún yín o. kí lorúkọ rẹ̀ sọ̀rọ̀ sókè kí ló mọ̀ tó jẹ́ nínú nǹkan tẹ́ wá ṣe lẹ́yìn kí ló mọ̀ tó jẹ́ kí ló lè sọ fún mi gbà mo dẹ̀ ti dé tipẹ́ o ó dẹ̀ yẹ kó mú mi nípò kìíní o sí ipò kejì àbí ipò kẹta kí ló wá mọ̀ tó fà á tí o tiẹ̀ fi ipò kìíní ipò kejì ipò kẹta mú kí ló mọ̀ tó fà á. o sọ̀rọ̀ sókè dáadáa ṣé bó ṣe ń sọ̀rọ̀ jẹ́jẹ́ níbi ìbéèrè ló ṣe máa ń sọ̀rọ̀ nílé ìdí rẹ̀ tó fi jẹ́ pé kò sí nǹkan kan tó bá pè yín sí pé kẹ́ ẹ wá ṣe gbogbo nǹkan kọ́ léré gbogbo nǹkan kọ́ ni yẹ́ẹ́rìdì tí ẹ bá débì kan ẹ jókòó bí ọmọ Yorùbá ẹ sọ ohun tán bí yín léèrè ẹ sọ̀rọ̀ sókè gbogbo nǹkan yìí kún nǹkan tí wọ́n fi fún yín ní àmì àti ẹ̀bùn pàtàkì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ti kẹ́ẹ̀kọ́ lénìí pé tí wọ́n bá pè yín síbì kan níṣẹ́ ló máa mú ìtìjú tó máa sọ́lẹ̀ tó máa dúró gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ àti ọmọ Yorùbá láti sọ̀rọ̀ sókè nígbà tí kì í ṣe pé o ṣe nǹkan kan tá àríwọ̀ ẹ̀rí wọ́n béèrè ọ̀rọ̀ ni wọn ò yọ ẹgbà wọn ò nà ẹ́ àwọn àgbàlagbà ní ìsọ̀rọ̀ òun ní gbèsè ọ̀rọ̀ náà béèrè ọ̀rọ̀ ló máa fi dáhùn ọ̀rọ̀ lọ́lọ́run fi dálé ayé ṣọ́rọ̀ mi yẹn ṣó yí ẹ tó bá ti dijọ́ mi kò ṣàtúnṣe. Akẹ́kọ̀ọ́ ní comprehensive high school ṣe ẹkú àtàárọ̀ ẹkú ìjókòó ẹkú fọmọ ènìyàn ṣe ẹjọ́ kí lẹ lè sọ fún wa nípa nǹkan tá a ṣe nílé yìí nǹkan tẹ́ ẹ rí tí ẹ lè fi jẹ́ kí àwọn èèyàn rí ẹ̀kọ́ kan àbí méjì kan nípa ẹ̀. nǹkan tí mo rí bẹ̀ ni pé nǹkan tí mo rí bẹ̀ tí mo rí dìmú gidi gan ni pé Yorùbá ó ti fẹ́ máa di àwọn ọmọ ti fẹ́ máa gbàgbé ẹ̀kọ́ yìí wọ́n ti fẹ́ máa gbàgbé àṣà àti ìṣe mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí olùkọ́ni àbá gẹ́gẹ́ bí òfin àá gbìyànjú láti lẹ́sọ̀ gba iṣẹ́ yẹn padà àwọn ọmọ padà pèsè gbọ́ gbogbo àwọn àṣà ti ṣe àti èdè wa láti gbé àpàdé gẹ́gẹ́ bí olùkọ́ni gẹ́gẹ́ bí òbí àṣe sáìpà láti lẹ́sọ̀ láti jẹ́ kí Yorùbá ó túbọ̀ lẹ́sìn. ẹ ṣe Olódùmarè á fún yín ṣe ẹ ṣe ẹkú gbìyànjú ẹ ṣe ẹkú àtàárọ̀ kí ló ń pẹ Adéyẹmí Tinúkẹ́. Adéyẹmí àti Tinúkẹ́ ilé ẹ̀kọ́ wo lè ti wá. Ilé ẹ̀kọ́ Láìpẹ́ comprehensive high school wá sí kí ni nǹkan tó mọ̀ tí ó jẹ́ kó lè wà nínú àwọn tí wọ́n gbé ipò kìíní ipò kejì àti ipò kẹta kí ló fà á. nǹkan tí mo rí pé ó fà á pé nípa ìsọ̀rọ̀ sí mi àti nípa àìní ìgboyà tó àti nípa ìbéèrè tí wọ́n béèrè tí mi lè fi ìdáhùn sí nǹkan tí mo rí. ó tún kù kàn àìsọ̀rọ̀ sókè n fẹ́ kọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ yìí ní kankan lẹ́nu àti àwọn tó bá ṣalábàápàdé fọ́nrán wọn àyà níní ó ju òògùn lọ tí wọ́n bá ní kó wá ṣe nǹkan lé gan tí ìbẹ̀rù bá ti pọ̀ jù ó lè ṣe nǹkan yẹn àmọ́ ìbẹ̀rù ń jẹ́ kó ṣe èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ kọ́ wọ́n ṣe ní ọkàn akin kí ló ń pè ní ọkàn akin ìgboyà pé mo ti débi ìbàdàn mo dẹ̀ máa gba ipò kìíní lọlé mo máa gba ipò kejì lọlé èmi náà ò ní gbẹ̀yìn èrò wa kọ́kọ́ gbọ́dọ̀ dáa lẹ́yìn tí èrò wa àtàníyàn wa bá dáa tán a gbọ́dọ̀ ní ìgboyà
a gbọ́dọ̀ ní ọkàn akin fún ìdí èyí ẹ̀kọ́ wo ló wá kọ́ lé níbí báyìí. Ẹ̀kọ́ tí mo kọ́ ní èyí ni pé mo tún ní ìmọ̀ nípa nǹkan sí nǹkan tí mi ò gbọ́ rí mo tún ní ìmọ̀ nípa ẹ̀. Mo dẹ̀ tún nímọ̀ nípa ẹ pé àṣà wa àti ìṣe wa ó ti fẹ́ máa di nǹkan yẹpẹrẹ láàrin àwùjọ. Àmọ́ ní èyí bí mo ṣe rí nísìnyí ó dà kí èèyàn mú àṣà àti ìṣe kí èèyàn gbé ní àwùjọ ṣe. Ọlọ́run á wọ ẹ̀ Ọlọ́run á dẹ̀ sí wàá ṣorí wàá mọ̀ wí ẹ̀ èdè wa ní kẹ́ ẹ máa sọ ọ́ èdè wa ṣe pàtàkì wọ́n ti ń fi owó kọ́ èdè Yorùbá ní òkè òkun wọ́n ti ń fi owó kọ́ èdè Yorùbá ní òkè òkun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ ẹ̀kọ́ dá láti kọ́ àwọn ìgbìyànjú ẹ wo ohun tó wù yín nínú ọkàn yín àwọn òbí ò ní mú yín ní kànpá àbí tipátipá àbí túláàsì pé kẹ́ ẹ kọ́ṣẹ́ àmọ́ ṣáko ní kálukú ohun tó wù lọ́kàn ẹ̀ oríṣiríṣi ọṣẹ́ ọwọ́ ló kún ta ní ìsìn ẹ kọ́ṣẹ́ ọwọ́ lẹ́yìn tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ tán nítorí pé Ọlọ́run ò ní ṣe yín ní ọkọ́ fẹ́ẹ̀ dé ohun tó wà nínú ìsìn ọkùnrin nìkan ò lè dá ṣe bọ́kùnrin bá ṣe ń gbé kóbìnrin náà máa ṣe kí ni ó máa gbé lágbára Olódùmarè ní wojú kẹ́ tó jẹun ilé-iṣẹ́ Parents Joy Media International Initiative a máa ń kọ́ àwọn ọmọ ní iṣẹ́ ọwọ́ lọ́fẹ̀ẹ́ iṣẹ́ télọ̀ tóbìnrin aṣọ obìnrin àti aṣọ ọkùnrin a máa ń kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe irun lẹ́ṣọ̀ọ́ ní ìgbà ayé ìjọ́un àti ti ìgbàlódé a máa ń kọ́ wọn bọ́ ṣe ń ṣe ojú lẹ́ṣọ̀ọ́ a dẹ̀ máa ń kọ́ wọn bọ́ ṣe ń ṣe èékánná lẹ́ṣọ̀ọ́ a tún máa ń kọ́ wọn bọ́ ṣe ń fi ẹ̀rọ ìfọ ẹsẹ̀ tí ẹsẹ̀ bá wà nínú tí ìdọ̀tí bá wà nínú ẹsẹ̀ gbogbo àwọn nǹkan yìí là ń kọ́ wọn ní ọ̀fẹ́ iléeṣẹ́ yìí ti fẹ̀ kan wà ní ìlú Èkó ní AIT Road ní Kọ́lá nígbà tó yá a gbé iléeṣẹ́ yìí wá sí Ọbádá Oko a tún ti wá láti Ọbádá Oko wá sí ìlú Ìtòrí fún àǹfààní àwọn tí wọ́n ń sọ pé owó mọ́tò àwọn tó fẹ́ wá láti Ìlárò àwọn tó fẹ́ wá láti Àbàlábì Àṣàyòbó àwọn tó fẹ́ wá láti Arígbájó Ifọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la ṣe tún gbé iléeṣẹ́ yìí wá sí àárín gbùngbùn méjì ní Ewékòró ní ìdílé Ewékòró ẹ délé kẹ́ ẹ jíṣẹ́ kẹ́ ẹ bá wa sọ fún àwọn èèyàn pé ìdíje kan wà lọ́nà o orúkọ ìdíje yìí a máa jẹ́ akọni ìran ọmọ aládé akọni ìran ọmọ aládé kí ni wọ́n fẹ́ ṣe nínú ìdíje yìí oṣù kan náà máa lò nínú ilé àwọn tí wọ́n bá gba ìwé ìkópa èdè wa ni wọ́n gbọ́dọ̀ sọ aṣọ wa ni wọ́n gbọ́dọ̀ wọ̀ oúnjẹ wa la máa jẹ ń bẹ̀ àbí ọ̀fadà òdùnná àmàlàṣù ń kọ́ tó ṣe é fọwọ́rọ́ sẹ́yìn ọbẹ̀ ẹlẹ́gùsí ń kọ́ oúnjẹ Yorùbá dáa ìwọṣọ wa dáa ìjọmọlúwàbí wa náà kò kéré láwùjọ wàá ṣoríire àwọn àṣìṣe kékeré tẹ́ ẹ ṣe léyìn ẹni tí àṣìṣe yìí kọjú sí ẹ ṣàtúnṣe Olódùmarè á fún yín látúnṣe ṣe àná bá wa àti ìyá wa gẹ́gẹ́ bí olùkọ́ tí ẹ̀ ń kọ́ àwọn ọ̀dọ́ àwọn ọmọ wa tí wọ́n bá ní ta ló yẹ kí ó rí ìtọ́jú jù olùkọ́ ni o olùkọ́ ló kọ́ ààrẹ orílẹ̀-èdè ní ẹ̀kọ́ olùkọ́ ló kọ́ èmi ni àwọn oníṣẹ́ ìgbẹ̀bí olùkọ́ ló kọ́ ọba olùkọ́ ló kọ́ àwọn àlórí èdè Gẹ̀ẹ́sì ni la ṣe pè ní àwọn oníṣẹ́ ìwòsàn olùkọ́ ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ èèyàn gbọ̀n nílùú lénìí olùkọ́ ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn a gbọ́dọ̀ sọ pé tolùkọ́ báwo gbogbo àwọn onímọ̀ ẹ̀rọ olùkọ́ ló kọ́ wọn mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùkọ́ pé ẹ ṣe ẹ kò ṣe takuntakun tí náà ní gbé o ọlọ́wọ́ aṣọ àwọn ọmọ yín lọ́mọ o ọwọ́ yín lè máa fi gbẹ̀tọ́ yín o ẹ ṣeun púpọ̀ ẹ kú àtàárọ̀. mo jẹ́ olùkọ́ èdè àti àṣà Yorùbá mo wá láti ilé ẹ̀kọ́ Ìfẹ́dàpọ̀ Community Comprehensive High School Àbàlábì ọpẹ́ pàtàkì lọ́wọ́ màmá wa ẹni tí Ọlọ́run ti ọwọ́ wọn gbé ètò yìí kalẹ̀ láti ṣe ìgbélárugẹ èdè Yorùbá a rí wípé èdè Yorùbá ti mẹ́rí nítorí pé gbogbo òbí ló fẹ́ kí ọmọ wọn kí wọ́n bá àwọn òyìnbó dọ́gba kí wọ́n máa sọ wínrìnwínтì wọ́n ti gbàgbé wípé ọmọ tá a bí nílẹ̀ Yorùbá
tó bá lálàá èdè Yorùbá ló máa fi lálàá nígbà tó bá jí ló ṣẹ̀ṣẹ̀ máa sọ sédè míì tó gbọ́ èdè ìrònú wa ó ní èdè Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa wípé wọ́n rí wípé ó yẹ kán gbé èdè yìí kí wọ́n tún gbé e sókè lẹ́ẹ̀kan sí i kó má bàa bàjẹ́ nítorí wípé tá a bá lọ sí àwọn ifáfitì wa ní Ilé Ifẹ̀ àwọn òyìnbó wọ́n ti wá ń kọ́ èdè Yorùbá o wọ́n ní tá a bá máa fi rí bí ọdún 10 sí ìsìn wọ́n láwọn máa kọ́ wa ní èdè bàbá wa ẹ gbọ́ só yẹ kó rí bẹ́ẹ̀ náà kí àwọn àtọ̀húnrìn wá kán wá máa kọ́ wa lédè Yorùbá ohun tí wọ́n sọ fún wa ni pé wọ́n gún wa ní kẹ́sẹ́ wípé ohun tí a ní tí a ò mọyì rẹ̀ tí à ń kó sí àkìtàn tá à ń dànù àwọn padà lọ sákìtàn wọn lọ kó níbi tá a ti róyìnbó tó ń dífá ibi tá a ti róyìnbó tí wọ́n ń ṣe ìgbéyàwó bí àṣà ilẹ̀ Yorùbá ó túmọ̀ sí pé tá a bá wo gbogbo nǹkan yẹn a rí i pé Yorùbá dùn púpọ̀ Yorùbá dùn láṣà Yorùbá dùn lédè à ń rọ gbogbo àwọn òbí wípé kán jọ kán jàre nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní ilé láti kẹ̀ṣọ́ ròde ọmọ tó ti lé ìdílé Yorùbá wá ẹ jẹ́ ká fi èdè Yorùbá kọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé èdè Yorùbá kò ń ṣe tá a lè fọwọ́ rọ́ tì sẹ́yìn bọ́mọ yín bá ṣe tó bá ka ẹ̀kọ́ tó jẹ́ pé iṣẹ́ ìwòsàn òun ló yàn láàyò àbí iṣẹ́ agbẹjọ́rò òun ló yàn láàyò ó yẹ kẹ́ ẹ ti bí ìsánákì èso oògùn o kò ń ṣe gbogbo àwọn tó máa wá gẹ́gẹ́ bí oníbàárà ló máa gbóyìnbó àwọn Yorùbá ló pọ̀ jù nínú wọn tí wọ́n máa wá kí ló wá dé tá à ń ṣe àtẹ̀mẹ́rẹ̀ èdè wa àti àṣà wa ẹ jẹ́ ká jọ gbé aráàta ò lè bá wa gbé o àfi táwa tá a lè dè tá a bá gbé e fúnra wa àwọn èdè Yorùbá ò ní parun o torí náà la ṣe sọ wípé irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun èké ni wọ́n ṣe Yorùbá ò lè parun àtẹ́wọ́ làbálà a ò mẹ́ni tó kọ́ irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun. múso 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 múso. gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ wá láti àgbàlagbà wọn wá sí nínú àrígbájọ àti ẹlẹ́rìí onígbẹ̀mí kíyín àmọ́ mo fẹ́kẹ́ mọ̀ lẹ́yìn pé àánú mi gbogbo wá rí gbà iṣẹ́ yìí nìkan ni akẹ́kọ̀ọ́ tẹ̀ wà nílé ẹ̀kọ́ yìí ó jẹ́ ìrìn Ọlọ́run nìkan mú láti wá síbi ìdíje wa gbogbo mi tí kùjẹ̀kùjẹ́ bá kù sí tí ò yẹ nínú èsì ẹ máa bí àwọn òbí léèrè máa mi kí ló ń jẹ́ báyìí bá mi kí ló ń jẹ́ báyìí àwọn tí ò bá yẹ wọn fi jẹ́ ká máa ṣe kí ní ká máa lọ kókó mọ̀ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo táwọn olùkọ́ni bá kọ́ yín ẹ gbìyànjú láti farabalẹ̀ láti mọ̀ tí ò bá yé yín ẹ tún padà súnmọ́ olùkọ́ pé olùkọ́ nǹkan báyìí tẹ́ kọ́ wa kò yé mi kí wọ́n lè ṣe ọ̀rìn kìnìún ẹ̀ àlàyé ẹ̀ dáadáa fún yín kó lè yé yín Olódùmarè á fi yé yín ayọ̀lẹ́ fi débí ayọ̀lẹ́ máa fi padà sílé lágbára Olódùmarè àá máa rí yín àá tún máa rí yín a ò ní wá yín tì ẹ ṣàṣeyọrí lórí ẹ̀kọ́ yìí ẹ̀yin náà jẹ́ ìdílé láyọ̀ ọ̀tọ̀ka.